A kú dédé àsìkò yìí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní di. Gbogbo ayé ò ní lù fún wa jó. Láìpẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí mo mú wá fún wa lénìí? Mo mú tuntun wá fún wa. Ẹ má gbàgbé láti subscribe sórí channel mi ní YouTube, Dr. Aviz Abolade ní YouTube. Instagram, Dr. Aviz Abolade. Ẹ follow mi níbẹ̀, ẹ follow mi ní YouTube, ẹ follow mi ní Instagram, ẹ follow mi ní Facebook page mi, Dr. Aviz Abolade TV. Yẹn lórí Facebook page. Bákan náà lórí Facebook, Aviz Abolade Oríyọmí. Lórí page yẹn náà, ẹ follow mi níbẹ̀. Mo ní àwọn ètò lọ́pọ̀lọpọ̀ tí mo máa ń ṣe. Kí mo mú wá fún wa lénìí? Mo mú tuntun wá fún àwa tí a ní èyíkéyìí infection. Ó yálà ọkùnrin ni wá ní àbóbìnrin. Infection yìí ó máa ń fa nǹkan tóbìnrin ò kí ń ronú ní. Ẹ wá rí i pé nǹkan funfun ń jáde lára àwa obìnrin. Nǹkan funfun yẹn ń jáde, ìmí á jáde, á máa rùn. Ìmí lè jẹ́ green, ìmí lè jẹ́ yellow tó máa jáde lójú ara obìnrin. Oògùn ẹ̀ ni mo ti mú wá fún wa yìí. Àgbo ni ẹ jẹ́ ká ṣe. Ẹni tí inú ẹ̀ bá máa ń gbóná lóbìnrin, obìnrin tó bá ń gbóná kò lè lóyún débi pé yóò bímọ. Ẹ jẹ́ ká lọ tọ́jú àwọn nǹkan yìí. Àgbo tí mo mú wá yìí, ẹ jẹ́ ká lọ tọ́jú wọn. Yálà obìnrin tí ò yẹ kí nǹkan oṣù rẹ̀ ti dúró, ìyẹn tó ti menopause, tí ò yẹ kó ti wọ menopause, tí ò wá rí nǹkan àlejò ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká tọ́jú àwọn nǹkan tí mo fẹ́ sọ fún wa yìí. Ẹ rí àgbo yìí, àgbo gbogbo nìṣe ni. Tí inú bá máa ń ro obìnrin kó tó di pé yóò ṣe period, ẹ jẹ́ ká ṣe àgbo yìí fún un. Pẹ̀lú ògo Ọlọ́run, inú rẹ̀ ò ní sí mọ́. Ẹni tó máa ń tọ̀ jù sá tí gbogbo ìgbà ló máa ń tọ̀, ẹ jẹ́ ká ṣe àgbo yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, wà ní rírú ẹ̀, ìtọ̀ yẹn á dínkù. Yálà ọkùnrin ni wá ní àbóbìnrin, pàápàá jùlọ obìnrin tí ojú ara máa ń yún, ẹ jẹ́ ká lọ ṣe àgbo yìí fún irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, nǹkan tá a fẹ́ kọ́ Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe lórí àwọn nǹkan yìí. Ọkùnrin la bá jẹ́ ni, bóyá ní àtọ̀sí, tàmọ̀ sí gonorrhea ni o, staphylococcus ni o, syphilis ni o, gbogbo èyíkéyìí infection tó wà nínú ara wa, ẹ jẹ́ ká lọ tọ́jú àwọn nǹkan yìí. Àgbo yìí, àgbo tó dájú ni, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí la máa lọ wá? Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, kákándóró tàmọ̀ sí ginger àti turmeric, tàmọ̀ sí atalẹ̀. Ó ti yé yín, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Atalẹ̀ tàmọ̀ sí turmeric àti ginger pẹ̀lú lime orange tàmọ̀ sí òroǹbó, ọsàn wẹ́wẹ́ àti clove tàmọ̀ sí kànáfùrù. Kò sí níbí báyìí bá fi hàn wá kànáfùrù. Bákan náà ní àwọn àgbo tí à ń tà fún jẹ̀díjẹ̀dí. Torí ẹ̀yin obìnrin náà ni tẹ́ ń fún wa jẹ náà ló ń fa kọ́kùnrin má lè ṣiṣẹ́ bí ọkùnrin. Àwọn àgbo wa ní tí à ń tà fún àgbo jẹ̀díjẹ̀dí, ìyẹn lọ́lọ́kan òjọ̀kan, òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ bá ti wá wá àwọn nǹkan yìí, tá ti wá glove, àti rí glove, ẹ jẹ́ ká lọ wá àlùbọ́sà áyù, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi tàmọ̀ sí garlic, turmeric àti lime orange pẹ̀lú negro pepper tàmọ̀ sí ẹ̀rù, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ̀rù, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi, negro pepper. Ṣá ti wá, ṣó ti pé? Báwo la ṣe máa ṣe? Ṣó ti yé yín báyẹn? Eléyìí tàmọ̀ sí ginger pẹ̀lú turmeric àti lime orange àti onion tàmọ̀ sí àlùbọ́sà. Ṣó ti yé yín báyẹn? Àlùbọ́sà, ginger,
atalẹ̀ tá mọ̀ sí turmeric, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí, àti negro pepper tá mọ̀ sí ẹ̀rù negro pepper, pẹ̀lú àlùbọ́sà áyù tá mọ̀ sí garlic, àlùbọ́sà áyù. Ṣé rí àwọn nǹkan yìí, kákándóró yìí tá mọ̀ sí ginger, ẹ jẹ́ ká fi ọ̀bẹ ká fi peel èpo ara ẹ̀, ká wá kó sínú odó, ẹ jẹ́ ká gún, tá bá ti gún, ẹ jẹ́ ká kó sínú pot, ká wá bomi sí, ká sè é bí tó bá tó bí 30 minutes tó ti wà lórí iná, láti sè é tó ti jiná dáadáa. Ẹ jẹ́ ká wá yọ́ omi yẹn, ẹ jẹ́ ká fi aṣẹ́ àjò ká fi gbà, ká fi filter ẹ̀. Tá bá ti wá gbà á, láti gbà sínú òkè kan, ẹ jẹ́ ká wá ọsàn wẹ́wẹ́ yìí, ká gé, ká fi ọ̀bẹ ká fi cut lime orange yìí, ká wá fún omi ẹ̀, ká fún sí, tá ti fún sí, tá ti wá fún sí tán, ẹ jẹ́ ká fi spoon síbí, ká fi rò papọ̀. Ṣá ti fi rò pọ̀ tán, ká wá original honey, ká bu síbí méjì sí, oyin ká bu síbí méjì sí. Bá ti wá bu síbí méjì sí, ẹ jẹ́ ká gbé sínú freezer, kó ba lè má bàjẹ́. Ṣá ti gbé sínú freezer. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share àwọn fídíò mi, bá mi like, ẹ follow mi lórí YouTube, Dr. Aviz Abolade, lórí YouTube. Ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn fídíò, ẹ dákun ẹ má wò mí lásán. Ẹ lọ sórí YouTube, àwọn kan pọ̀ lórí YouTube tí mo ti ṣe síbẹ̀ láwọn program tí mo ti ṣe nípa àìsàn tó ń dààmú àwọn ọkùnrin àbí èyí tó ń dààmú àwọn obìnrin. Ẹ follow mi lórí Facebook page mi, Dr. Aviz Abolade TV. Bákan náà lórí Facebook page mi náà, Aviz Abolade Oríyọmí, ẹ follow mi bẹ́ẹ̀ náà. Instagram, ẹ follow mi. Ojú tẹ́ fi ń wo ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi sínú nídìí. Báwo la ṣe máa wá lò ó tó bá ti wá di àárọ̀ kùtùkùtù, ní tí ì jẹun rárá, bá ti máa lò ó. Ẹ jẹ́ ká lo short shinap, òun ni kí a fi lo àgbo yìí. Lójoojúmọ́ ní àràárọ̀ ni ká tó jẹun, a máa lo àgbo yìí. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Àlùbọ́sà tá mọ̀ sí onion àti garlic, àlùbọ́sà áyù, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi, àlùbọ́sà áyù, pẹ̀lú kákándóró tá mọ̀ sí ginger àti turmeric tí a mọ̀ sí atalẹ̀, òun náà ni turmeric, pẹ̀lú negro pepper àti kànáfùrù tá mọ̀ sí clove, kànáfùrù. Ẹ jẹ́ ká ṣe papọ̀, á bá wa ní ara mu, á bá wa lára mu. Ẹ má gbàgbé láti subscribe sórí channel mi ní YouTube, Dr. Aviz Abolade ní YouTube. Lórí Instagram, ní orí Facebook page mi náà, Dr. Aviz Abolade TV ní Facebook page mi. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe bùgbé. Èyíkéyìí infection ni àgbo yìí ṣiṣẹ́ fún. Yálà ọkùnrin ni wá ni, àbúbìnrin ni. Àìsàn tá a kó látara ọkùnrin ni, àìsàn tá a kó látara obìnrin. Ẹ jẹ́ ká gbìyànjú àgbo yìí. Ọlọ́run á jẹ́ kó bá wa lára mu. Orúkọ mi yìí padà, orúkọ mi máa ń yín àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wo mi ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jẹ́ o. Ire o. Tó bá dìgbà míì, màá tún mi létò sí yàtọ̀ sí eléyìí wá.